Ayé wa bíamọ ọdún ọlámọ̀lá bíamọ. Ayé wa bíamọ ọdún ọlámọ̀lá bíamọ. Èdùmàrè á jẹ́ òrèrè yìí pẹ́. Ọlọ́run ò ní jẹ́ orí ìbànújẹ́ ọmọ. Ìyá wa ya bíamọ ọdún ọlámọ̀lá bíamọ. Ìbálòdé ilẹ̀ yìí o. Ọlọ́yọ̀ọ́ mòde mòríbà lọ́dọ̀ Ọlọ́run ọba. Ìbá akọ́dá tó dá tiẹ̀ sórí ewé o. Ìbá pẹ̀tẹ́sẹ̀ tó dá tiẹ̀ lẹ́pẹ̀pẹ̀. Ìbá mọ̀dámọ̀dá tó dá tiẹ̀ sórí òfurufú jágàtò. Àbíamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ gbéra lẹ̀ òdìdè. Mrs Christiana Ọdúnọlá aya Abraham Amusan lé ló bá wà ní owó òde yàrá ló bá wà ní owó ọ̀dẹ̀dẹ̀ ẹ̀yìnkùlé ló bá wà ní owó ọkàn lé èní ní sọjọ́ ìbìrì ọjọ́ wọn bí ọ̀sá ya ṣe sáàmù ọdún rẹ lọ sí ìmọ̀ṣe àìsàn nìkan ọlọ́run òkú nípa ọlẹ́kùn aya Abraham Amusan mọ̀ dání gọ́jọ́gọ́jọ́ ó sọdún yìí ó ṣe tẹ̀mí ìsinmi ọmọ àtọ̀rí ọmọ ló rán wá bí wọ́n ní ìmọ̀ kí ọ́ ń gbèjègbè ẹ̀jọ́ abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ abiyamọ lọ́jọ́ ògún lè ní ọ́ Christiana Ọdúnọlá o mọ́mọ́ bínú pé mo bọ́ ọ láyé mo pè ọ́ lórúkọ gangan ni orúkọ náà fi ń pe ọba ládé orúkọ náà fi ń pe lóyè ìwọ ti sọdún yìí ó ṣe tẹ̀mí ìsinmi àṣeyí àṣàmọ́dún ọdún ayọ̀ ọdún òre ọdún òdùnnú lọ́mọ hàn ṣe onírèlẹ̀ ó sì mọ̀ ga ni ọdọọdún ni sápẹ́rúwé ọdọọdún ni kàn ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdọọdún làrórógbó ọdọọdún lòrò gbọ̀nà ọdọọdún lè wí abíyẹ́yà ń ṣàdọ̀ta ìwọ sọdún yìí ó ṣe tẹ̀mí ìsinmi tówó tọmọta ikú tí ṣe balẹ̀ ọrọ̀ Christiana Ọdúnọlá o ìran ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún ọ̀yá mọ̀tẹ̀ nílé ìran wọn balùfọ́ mọ̀tẹ̀ lẹ́rìn èkó ló mọ̀tẹ̀ láyé èrè ìwọ ti sọdún yìí ó ṣe tẹ̀mí ìsinmi àwọn ọmọ rẹ náà ń wá bí àtọ̀rí ọmọ wọn ní wá bọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó sọ ọdọjọ́ bí tó ní gangan ni mo bọ́ dúpẹ́ lọ́wọ́ ọba Elédùmarè ọba pátápátá ọ̀la porogodo ọba ìjìwọ̀rọ̀ tí mi náà gbó kìjìkìjì òun ni lánàá òun ni lónìí onílọ́la títí ayérayé àìnípẹ̀ ẹ̀kún ọba tó sọ Christiana dọ́dún òní àṣeyí àṣàmọ́dún ọdún rẹ ọdún òdùnnú lọ́mọ ṣe Christiana Ọdúnọlá o máa gbọ́ dídùn ẹnu mi dáadáa mo níṣẹ́ kí n máa rìn sóńlé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni kí n tó máa lọ moríbà lọ́wọ́ àwọn òbí tó bí ọlọ́mọ gangan ni Ìbàdàn mẹ́sẹ̀ ògọ̀ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódò gbòkẹ̀rí lójú ògbó bọ́sọ̀kòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú Àjàyí ìlú Òjó ìlú Ìbíkúnlé alágbàlá jáyàjáyà àgbàlá tó jókòó bá bẹ lómi ìlẹ̀lú látò sàrí ọ̀nà Kakanfò ààrẹ Ìbàdàn lólómi lólòdò agbádágudó ẹwẹ́nu àjòrò sùn ọmọ àjẹgbíyó ọmọ àfikàrà wọn fọ́rí mu ìwọ lọ́mọ agbọ́ sásà Ògúnmọ̀sá ọmọ agbọ́ yàyà mọ́mọ́ yà àgbàlá Ìbíkúnlé jókòó bá bẹ lómi ìlọ àgbàlá Ògúnmọ́lá tó kòkó ó sáré lé bàbá tó bí ọlọ́mọ gangan ni òkè gúlútúná tí ń bá sábà rí igbó sùúrù ni bàbá yìí ti ń bọ ológun òní kéré ọ̀sábàrí òní kọjá bó bá dijọ́ eré ẹja jọ ránṣẹ́ pé ológun bó bá dijọ́ ọjà ẹja jọ ránṣẹ́ pàṣàbàrí ni bàbá tó bí ọlọ́mọ gangan ni àgbò dúdú náà fi ń pàṣàbàrí ewúrẹ́ dúdú ni bàbá yìí fi ń bọ ológun Ìbàdàn máa jòrò sò ọmọ dọ́gbọ́jọ́ké àríkèyàn gángan ọmọ arólú owó ọmọ kẹ́mi òjọ́ tọ́ya ẹ má ṣe gbé ń fọ́ya kùnú kẹyìn mi òjọ́ tó sà ẹ má ṣe gbé ń fọ́ sàláwẹ̀ ike mi wá di kí àmúṣẹ yọ ọmọ oníke láyé ni eégún di mẹ́fà ló pín ilé kí ní ṣe tóbìnrin ò máa wo pàká ló di mẹ́fà nígbàlẹ̀ kí ní ṣe tóbìnrin ò máa wo ẹ̀kú wá di mẹ́fà mo lò gbogbogbò ẹ̀wà aṣọ egúngún bó ṣe lù mọ́ mi láàbí àjèrè Christiana Ọdúnọlá o aya Abraham Amusan ó sọdún yìí ó ṣe tẹ̀mí ìsinmi ọjọ́ orí rẹ tó lé sí lónìí ìrì ayé rẹ gbogbo yóò máa lé sí ni bí bá ṣe ń lé nírìnwó ní ọmọ lé nígbà ní òtúmọ̀ lé lẹ́gbẹ̀ẹ́rin ọmọ àti ọ̀rí ọmọ ló ní kí n máa kí ọ wọ́n ní òjòjò ní sowó kó mọ́ lè nájà kòkòkò làrọ̀ tá lè ara rí a lè sówó a lè sọ́lá lè sa ìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ gangan ni ọmọ ò ní kú mọ́ lọ́wọ́ ìwọ ló ní bọ́sọ̀nù lẹ́yìn ọmọ kò sí bó ti wò pẹ́láyé tó ò ní mọ̀ sáré ọmọ ìwọ sọdún yìí ó ṣe tẹ̀mí ìsinmi àgbèsè tá gbérelé àlùkò ṣe tán rè kó sùn lèkèlèkè ṣe tán lọ sáwùjọ yẹn ti kẹ ẹ̀fún bẹ́ẹ̀ bẹ iṣẹ́ gbóhùn erin ni bẹ́ẹ̀ mọ̀ọ́sẹ́ sáàjìyọ̀ lọ́bẹ̀
bẹ́ẹ̀ mọ̀ mi ṣe gbọ́ dídùn ẹnu mi dáadáa èmi lọ́lọ́yọ̀ jàǹtà tí wọ́n wí ọ̀jọ̀gbọ́n akéwì tómi ìgboro tìtìtì ọlá níyì ni bàbá tó bẹ́ẹ̀ lọ́mọ Ìbàdàn ni mi ò máa jòrò sùn ó dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ọlọ́run má jẹ́ o ṣèyí láṣẹ mọ́ o bàbá lókè má jẹ́ o ṣèyí mọ́ láyé Ọlọ́run má jẹ́ o ṣèyí láṣẹ mọ́ bàbá lókè má jẹ́